irú kí leléyìí aláboyún kú mọ́ ayédèrú dókítà lọ́wọ́ lọ́sùn. ọwọ́ àjọ sífù dífẹ́ǹsì tìpínlẹ̀ ọ̀ṣun ti tẹ ayédèrú dókítà kan ọládìtì saheed tóyìn lórí ẹ̀sùn pé obìnrin aláboyún kan kú mọ́ ọ lọ́wọ́ lásìkò tó ń gbẹ̀bí fún un. saheed ẹni ọdún 32 tó ń gbé ní ojúlé kejì agbègbè lákéú nílùú ọ̀rùwọ́wọ̀ nípínlẹ̀ ọ̀ṣun. gẹ́gẹ́ bí alákòóso àjọ sífù dífẹ́ǹsì lọ́sùn dókítà michael adaralẹ́wà ṣe wí, akẹ́kọ̀ọ́jáde iléèwé girama ní saheed láti ọdún 6 sẹ́yìn ló sì ti ṣí ọsibítù kan tó pè ní olúwatóyìn clinic sílùú náà tó sì tún ń kọ́ àwọn èèyàn níṣẹ́ dókítà níbẹ̀. nígbà tó ń kà bòròbòrò, saheed ṣàlàyé pé lọ́jọ́ 15 oṣù kẹrin ọdún yìí ni obìnrin aláboyún náà wá sí ọsibítù òun pẹ̀lú oyún oṣù 9 àti ọ̀sẹ̀ 3. ó ní obìnrin náà kò lọ fún àyẹ̀wò òrèkóòrè ìyẹn antinata níbi tó kọ́kọ́ forúkọ sílẹ̀ sí látàrí èdè àìyedè kan tó wáyé láàrin òun ìyẹn aláboyún àti ọkọ rẹ̀. saheed fi kún ọ̀rọ̀ rẹ̀ pé nígbà tó dé ọ̀dọ̀ òun yẹ ìfúnpá rẹ̀ wò ó sì kéré púpọ̀, ìdí sì nìyẹn tí òun ṣe fún un lóògùn, òun sì sọ fún un pé kó padà wá nígbàkúùgbà tí ọmọ bá ti mú un. ó ní lọ́jọ́ 28 oṣù kẹrin ọmọ bẹ̀rẹ̀ sí mú obìnrin yìí, ó wá sí ọsibítù òun ó sì bímọ, ṣùgbọ́n bó ṣe bímọ tán ni nǹkan yíwọ́ tí òun sì gbé lọ sí ojúlówó ilé ìwòsàn kan nítòsí, níbẹ̀ ni wọ́n sì ti sọ pé ó ti kú kí òun tó gbé e dé. ìwádìí tún fi hàn pé ẹgbẹ̀rún 5 péré ni saheed máa ń gbà lọ́wọ́ àwọn ọmọ tó ń kọ́ níṣẹ́ ayédèrú dókítà. adaralẹ́wà ṣàlàyé pé ìwà tí saheed hù ní ìjìyà lábẹ́ abala 323 ìwé òfin ìwà ọ̀daràn tí orílẹ̀-èdè yìí ń lò. ó kìlọ̀ fún àwọn aráàlú láti má ṣe pàǹtẹ̀tẹ̀ ẹ̀mí wọn sọ́wọ́ àwọn ayédèrú dókítà. ó sì sọ pẹ̀lú ìdánilójú pé saheed yóò fojú winá òfin lẹ́yìn tíwádìí bá ti parí. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.